àwọn bàbá wa mọ́ni àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu àtẹnumọ́ràn kì í jóná o. ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá. ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday, ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare ká ṣàlàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn. fún àlàyé ẹ kàn sí wa lórí ká ṣàlàyé àlàyé ní bàbá ọ̀rọ̀. wọ́n ní ìròyìn àtàtà ọ̀rọ̀ pàtàkì látòrí ìtẹ́ mímọ́ wá náà ní kéèmí Adejoke kí wọ́n á fi tó ẹ̀yin ará lé létí lónìí nítorí pé gbogbo bí ojú ọjọ́ ṣe ń lọ wọ́n ní sọ̀mọ́nì tó ń lọ tínrín Ọlọ́run bá lóun ṣetán láti jẹ́ kó lọ tààràtà tó ló sọ pé gbogbo ọ̀nà tó wọ́ lèmi Ọlọ́run ọba yóò ṣe ní títọ́. Adejoke bẹ́lẹ̀ kí n káàbọ̀ sórí ètò Ká Ṣàlàyé lónìí yìí. Máa gbàgbé ẹ̀yin ará lé lóòrèkóòrè tá a bá ti bọ́ sí orí afẹ́fẹ́ àwọn obìnrin pàápàá jùlọ níbi irú ọjọ́ báyìí la máa sábà wà ń bẹ̀. Àwọn nǹkan tá a fẹ́ pẹ̀kẹ́lù lónìí a máa nà ń bẹ̀ fún yín lẹ́lẹ́yọ̀ ẹ̀yọ tó bá ti tó àkókò. Lẹ́ẹ̀kan sí Adejoke ní ẹ kú kalẹ̀ sí orí ètò Ká Ṣàlàyé ẹ̀sìnkú bójú ọjọ́ ṣe rí ní gbogbo ibi tẹ́ ti ń wò wá tí ọwọ́jà iléeṣẹ́ wa tó dé. ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń wò wá. Ètò Ká Ṣàlàyé náà ni ètò tó ń bẹ lórí afẹ́fẹ́ lọ́wọ́lọ́wọ́. Ọláìdé Olúwaṣeun lórúkọ tèmi. bí mo ti máa ń sọ lọ́sẹ̀ọ̀sẹ̀ pé ẹ sọ fẹ́yàn kan kí wọ́n sọ fún èèyàn kan tún sọ fẹ́yàn kan pé kí wọ́n máa wo ètò Ká Ṣàlàyé torí ètò tó kún fún ọgbọ́n ìmọ̀ àtòyè pàtàkì jùlọ lórí ohun tó ń ṣẹlẹ̀ lórí orílẹ̀-èdè wa. òun ni ó dẹ̀ di dandan láti máa mọ ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa àti ní agbègbè wa lápapọ̀. ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ni sí wa. bẹ́ẹ̀ ni kò wá sí ta fẹ́ sọ lórí ètò náà tá à ní lọ́pàpọ̀ mọ́rọ̀ ètò ààbò. bẹ́ẹ̀ ni ìtorí táyé abá ti mọ́rọ̀ ààbò kúrò tó tọ́ Ọlọ́run sọ pé bóúnjẹ bá ti kúrò nínú ìṣẹ́bùṣe tá a bá ti rí nǹkan bóra táàrin òhò tá a sì rí nǹkan forí lé kalẹ̀ sí tá forí lé tá ládírẹ́sì tàbí ipe. àmọ́ tí bàbá sí ètò ààbò tó nípọn tó péye gbogbo ànílé ta fẹ́ sùn yẹn ànílé sùn gbogbo ẹ̀ náà ni a máa lọ papọ̀ lórí ètò Ká Ṣàlàyé. wọ́n ní pé báwo ni o jẹ́ kí n tẹ̀kọ́ béèrè kí n tó sọ kí n gbé lọ́wọ́ yín kí n tó sọ nǹkan tí mínísítà wa ní ti ìpínlẹ̀ ní orí ọ̀rọ̀ epo rọ̀bì ìyẹn pẹtiró tó sọ. mo fẹ́ bèèrè lọ yẹ pé báwo lọ̀rọ̀ epo ládùúgbò yìí ṣe rí. ẹ ti ẹ̀gbọ́n yẹn kọ́ sọ fún mi pé à ń yọ̀ lẹ́kọ̀ọ́ ni pé ẹ̀rà ń 250 200. à ń complain. aláwọ̀ ti ẹ̀rọ 300 ní ibi tó bá ti ní 300 gan-an ẹ̀ làwọn ti yàwó ọbẹ̀ láti rà. àwọn ilé epo gan ló ń tà ní 250. àwọn black market ní gbogbo ìgbà tí ò sí ilé ìṣòro black market 400 300 naira ló ṣe ń tà ní black market kó tó di pọ́ọ̀rù epo rí báyìí tó rí báyìí làwọn ti ń rà ní 300 ìpínlẹ̀ wo nìyẹn ó yẹ ká dárúkọ ìpínlẹ̀ yẹn. aníjọ́sí ni ó lẹ́yìn tẹ̀ ń gbádùn ẹ dákun torí Ọlọ́run mínísítà wa ìyẹn kí ló ń pè Timi Silva ni o ti pre Silva ó ti sọ fún wa pé rírà epo wọlé láti ilẹ̀ òkèrè yóò dópin lọ́dún tó ń bọ̀. ọdún wo ló ń bọ̀ náà? 2024. ẹni tó jẹ́ Minister of Petroleum Resources, the State Minister for Petroleum Resources, Timi Silva, ìyẹn ló ń ṣàlàyé ní ibi àpéjọ kan tí wọ́n ṣe níbi tí ààrẹ Muhammadu Buhari ti sọ wípé ó yá kí gbogbo iléeṣẹ́ kọ̀ọ̀kan ìyẹn àwọn mínísítírì kọ̀ọ̀kan ẹ̀ka kọ̀ọ̀kan ní abẹ́ ìjọba yìí kí wọ́n máa ṣàlàyé bí iṣẹ́ wọn ṣe rí kó máa jábọ̀ scorecard. so ibẹ̀ ni ẹ mọ̀ pé sáà bàbá ti fẹ́ tẹnu bẹ epo báyìí so bàbá yẹn wá fẹ́ kí gbogbo mínísírì kọ̀ọ̀kan lè mọ̀ pé bó la ṣe ṣe sí ṣáà ṣe dáadáa ṣáà ṣiṣẹ́ táwọn aráàlú fẹ́. ibẹ̀ ni mínísítà yìí ló ti wá ìyẹn Timi Silva ló ti wá ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ epo rọ̀bì pé tó wá máa fi di ọdún 2024 ní ìdá kẹrin àkọ́kọ́ ọdún 2024 first quarter ó ní àní kó epo wọlé mọ́ ó ní pé torí pé nígbà tó wá máa fi di first quarter ní 2024 yẹn
Port Harcourt refinery àti máa ṣiṣẹ́ àti máa ṣiṣẹ́ partly then 650,000 barrel per day àti máa ṣiṣẹ́ díẹ̀díẹ̀ yes only then 650,000 barrel per day ní ti Port Harcourt yẹn so àti máa ṣiṣẹ́ díẹ̀díẹ̀ only then ti Dangote refinery náà tó jẹ́ the biggest single refinery in the whole wide world. Bẹ́ẹ̀ tó fi is like be 25 billion US dollars ni wọ́n fi kọ́. So yìí náà àti bẹ̀rẹ̀ iṣẹ́ nígbà yẹn. Wọ́n ní àti wípé ìdí tẹ́pọ̀ dẹ̀ tó tún fi máa pọ̀ táwọn ò tún ní fi kú wọlé. Yàtọ̀ sí wípé Dangote ohun ìtọ́jú ẹ̀ ń ṣiṣẹ́ Port Harcourt ṣe díẹ̀díẹ̀. Then ó ní ìjọba àpapọ̀ náà tún ní 20% share nínú ti Dangote yẹn. Bẹ́ẹ̀ ni so ó ní ìjọba ti fi àyè sílẹ̀ fún àwọn aládàáni láti lọ́wọ́ nínú ọ̀rọ̀ epo bẹ́ẹ̀ ni láti lọ́wọ́ nínú ọ̀rọ̀ epo rọ̀bì torí ẹ̀ ní irú àwọn Dangote yẹn ni wọ́n fi lè ní refinery now ó tún wá ní pé nínú ẹ̀ now ìjọba náà tún wá ní 20% again nínú ti refinery Dangote yẹn so bí ìjọba bá ṣe ń gbé tiwọn jáde Dangote náà ń gbé tiẹ̀ jáde refinery náà bá Port Harcourt náà àwọn náà ń gbé tiwọn jáde so wọ́n ní àwọn náà ń gbé tiwọn jáde 10,000 per day yes so ó ní gbogbo yẹn tó bá pa á pọ̀ kò ní sí pé wọ́n ń kó epo wọlé mọ́ then ó ní wípé tó máa fi dọdún tó ń bọ̀ tó máa yọ èlé orí epo subsidy ó máa fún àwọn aládàáni ìrànlọ́wọ́ orí epo ó ní tó máa fi yọ kúrò ó ní ó máa fún ọ̀pọ̀lọpọ̀ àwọn aládàáni láàyè láti wá sí ẹ̀ka epo rọ̀bì àmọ́ gbà tó bá fún wọn láàyè báwo ló ṣe máa rí lára ará ìlú ó máa yẹ pé 1,000 naira per lamara. wọ́n ti ní gbogbo ẹ̀ máa bí 450 450 ó dà pé ló máa bá dé ló máa tà fún wa. báyìí ẹ̀mí sọ pé báyìí so ká ṣe máa pèpè ẹ̀ lẹ̀ sàwátà ń ṣàròyé 250 naira ni mò ń rà. àwọn kan ò gbọ́n bá ń rò lókè ọ̀yà lọ́hùn bíi 300 naira àbò fún so ó ti mú àwọn yẹn lára lọ́hùn normal. ilé pẹ́ tó wá ti rí 300 gan wá ní àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni wọ́n tó wáyà mí lẹ́nu bẹ́ẹ̀ ni pé bí wọ́n ṣe ń tà ní owó tó pọ̀ tó yẹn lókè ọ̀yà ṣé mọ̀ pé owó mọ́tò òun ò gbórí kò wọ́n tó ti bí. nǹkan tó yẹ mi ni pé báwo lówó mọ́tò ṣe wọ́n bí. nǹkan tó mi lè fẹ́ béèrè ni pé ṣé ìjọba yọ subsidy ìtọ̀dọ̀ wọn before ti Lagos State ní àgbégbà wọn. tó bá gbé dán náà ni tó bá gbé dán náà wà ta. káṣí yẹn lé nínú ti ọ̀rọ̀ owó mọ́tò tó ń lọ sókè. ìkejì tó dà bẹ́ẹ̀ ni pé pẹ̀lú àwọn tó ń fẹ́ táyà sí tó ń fẹ́ tẹ́gùn sí táyà. bẹ́ẹ̀ni organizer tó bá máa ṣe ní Èkó ń bí ibi tó bá ti rí ṣe tó dínwó jù 200 naira ní bẹ́ẹ̀ ni lókè ẹ̀ náà 100 naira ni ṣé epo tán náà ń ra sínú tán ra sínú kí ni ẹ́ńjìn wọn òun náà ni wọ́n rọ sí bí báwo lówó tí bí ṣe lọ sókè ju ti ọ̀hún lọ. wọ́n máa ń sọ pé Èkó ìlú owó ìlú òwò. tó fi kan Ògùn state náà bàtà lọ sábẹ́kúta ní ìjọ́wọ́ aléyẹ tó alámọ̀ pé tó máa ó jù bẹ́ẹ̀ lọ 300 ló fẹ́ gbà tó kó bá géèjì táyà wọ́n rí i pé kò lè ti wá ni. báwo ni wọ́n rí pé Àbújá ilẹ̀ ti wá ni. bóyá Àbújá rẹ. ẹ wò ó ní lórí kí ló yẹ pé náà lórí àjẹlé owó oṣù àwọn olùkọ́ ìlú Àbújá bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì aláìlọ́jọ́ ìlú Àbújá àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nílùú Àbújá pàtàkì jùlọ ní ìjọba ìbílẹ̀ Kùjé ìyẹn Kùjé area council nílùú Àbújá ni wọ́n sọ wípé àwọn olùkọ́ kan wà tó jẹ́ pé láti inú oṣù kẹsàn-án ọdún 2022 ni wọ́n ti dá owó oṣù wọn dúró àyẹn làwọn yẹn tí wọ́n sọ wípé wọ́n gbà síṣẹ́ ní ọdún 2018 then wọ́n láwọn kan náà wà tó jẹ́ pé wọ́n ní reabsorbed teachers tó tún bí wọ́n ti lé wọn lẹ́tẹ̀ẹ́ wọ́n tún wá gbà wọ́n padà wọ́n ní wọn ò san owó oṣù wọn so gbogbo àwọn yẹn àti àwọn àjẹmọ́nù míì ni àwọn tíṣà yẹn ń béèrè fún wọ́n ní ṣùgbọ́n alága ìjọba ìbílẹ̀ council yìí wọ́n ní òun gbogbo ìwé tí wọ́n ń kọ sí wọ́n fún wọn ní gbèǹdéke bẹ́ẹ̀ ni Kùjé area council wọ́n lọ fún wọn ní gbèǹdéke di ọjọ́ kejì oṣù kejìlá ọdún tó kọjá wọ́n tún fún wọn ní ti ọjọ́ kìíní oṣù kẹta ọdún yìí ṣùgbọ́n wọ́n ní kò wá pín lọ jẹ rárá. àbí oṣù kìíní oṣù kìíní ni
ok oṣù kínní ọjọ́ kẹta oṣù kínní ọdún yìí ìyẹn January 1 ṣùgbọ́n wọ́n ní kò acknowledge rárá dẹ̀ gbogbo àwọn owó oṣù àwọn àjẹ́lẹ̀ tó yẹ kán san fún àwọn tíṣà yẹn wọ́n ní wọn ò san sòrí ló wá jẹ́ káwọn tíṣà yẹn sọ wípé àwọn máa bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì aláìlọ́jọ́ bẹ́ẹ̀ ni kódà àwọn oníròyìn gan sọ wípé àwọn kọ lẹ́tà láti fi ọ̀rọ̀ wá alága yẹn lẹ́nu wò wọ́n ní kò dáhùn wọ́n ní wọ́n tún pé Abdullahi Sambo wọ́n ní wọ́n tún pé wọ́n ní kò dáhùn. wọ́n send text message. kò dáhùn. mi tẹ̀ sọ pé bóyá fóònù lọ́wọ́ bàbá. ok ẹ̀ pé nígbà tí wọ́n bá fẹ́ díje dupò ọwọ́ wọn báyìí ní fóònù máa ń wà. ṣùgbọ́n tó bá ti wọlé tán kò kí ń sí fóònù. ẹ̀rọ ló máa ń wà tàbí kọ́ yẹ kó máa pààrọ̀ wọ́n máa nu fóònù míì ètò ẹ̀mọ́ yẹn wọ́n ti jù yẹn sí abẹ́ pílò. ẹ jẹ́ ká wá wò báyìí wí ni pé lórí ọ̀rọ̀ àwọn olùkọ́ yìí ìjọ́wọ́ la fẹ́ bẹ̀rẹ̀ sí tọ́jú olùkọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ òun lélẹ̀ mo rántí ń gbà kan kó tó di pé àwọn aládàáni wa bẹ̀rẹ̀ sí ń dálé ìwé lọ́lọ́ rẹpẹtẹ bó ṣe bẹ̀rẹ̀ nígbà tí wọ́n ti gbé kúrò ní abẹ́ ìjọba àpapọ̀ tí ó wá sí ìpínlẹ̀ tí wọ́n gbé lọ sí ìbílẹ̀ ìgbà yẹn ló ti di pé ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti ìjọba ó ti di pé ó dàbí pé kò sí ilé ìwé mọ́ ni yàtọ̀ sí private school ilé ìwé aládàáni òun ni ẹ̀bà tó wọ́n tó ti wọ́n sí ó ti bọ́ sórí ti secondary school ti grammar ó ti ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀ báyìí sí university ìgbà wo la fẹ́ bẹ̀rẹ̀ sí ní. bẹ́ẹ̀ ẹ mọ̀ a máa ń sọ lórí ètò yìí pé local government autonomy pé káwọn kan fún àwọn ìjọba ìbílẹ̀ lágbára kan rúgbọ́n lágbára láti máa dá gba owó máa ṣe so àwọn dẹ̀ ní primary school ìyẹn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ló wà lọ́ndà wọn now ṣé kì í ṣe pé bóyá a tún máa sọ̀rọ̀ a tún máa takora wa lórí ẹ̀ nígbà tí wọn ì tí ní autonomy tí wọ́n ń wá nísìnyí àwọn owó tó yẹ kán san fún àwọn olùkọ́ wọn san fún wọn náà nígbà tí wọ́n máa gbó wọn ní agbára yẹn pé wọ́n fún wọn lówó wọn sí lábẹ́ ìjọba ìpínlẹ̀ mọ́ ṣé nǹkan tí wọ́n fẹ́ máa fi ojú àwọn olùkọ́ àti àwọn ẹ̀ka míì máa rí leléyìí so tá bá ìgbà míì wà tí bí àtijọba bá ń sọ wípé lórí tá bá ń sọ lọ sọ́jà máa sọ lọ sẹ́yìn ni bóyá ìgbà míì wà tí a bá ń sọ wípé ẹ̀ka kan ẹ fún wọn ní òmìnira wọn kọ́ máa dádúró bóyá gbogbo nǹkan tí ìjọba àpapọ̀ náà máa ń lò nìyẹn pé bàbá ró wọn lágbára òun náà ṣé wọ́n máa lò fún nǹkan tó yẹ kán ṣe torí nígbà tí wọ́n sọ pé wọ́n ti kọ lẹ́tà bí ẹ̀ẹ̀mejì wọ́n ní wọ́n tún sọ pé kó ṣe ìpàdé pẹ̀lú àjọ Nigerian Union of Teachers ti ẹ̀ka yẹn kò tí ẹ yọjú sí wọn. bóyá bàbá olóró tó fẹ́ sọ wọn lọ́rọ̀ tó fẹ́ sọ. ṣé máa sọ kíní kan nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá wa fẹ́ bàbá Látọ̀ sọ wọ́n ní gbogbo wọn tó ń díje dupò lábẹ́ ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà ti 1999 kò sí kankan tó ní èrò láti dá nǹkan gidi ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ ẹni bàbá sọ ní kò pẹ́ yìí ẹ wò ó nígbà tí mo ka kíní tí mo ka ọ̀rọ̀ tí bàbá yìí sọ mo wá béèrè lọ́wọ́ ara mi fún nǹkan kan pé ṣé ó túmọ̀ sí pé láti 1999 gbogbo èmi ni wọ́n fẹ́ lọ sí wọ́n fẹ́ dupò ààrẹ báyìí wọ́n dupò ààrẹ yẹn padà máa ń sọ pé tó bá ṣe é ṣe ẹni tí ò tí ì tọ́ ètò ìṣèjọba wò rárá wọ́n máa yẹ kó dépò ààrẹ wọ́n ló yẹ kó jẹ́ kó débẹ̀ báyìí tó ò tí ì tọ́ wò wọ́n máa sọ pé ìrírí làgbà ìrírí nìkan kọ́ ni nǹkan tá à ń sọ yìí tábà ní ká bẹ̀rẹ̀ sí ìyẹ̀wò nù ṣé bá rẹ̀ náà lélẹ̀ àwọn olóṣèlú tó bá kí ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá kí ẹ káàsán tó jọ́pọ̀ ẹ̀ gan nínú ilé tó bá kí ẹ káàsán ọwọ́ ta bọ́ síta kò wò torí ọ̀rọ̀ wọn ó rẹ̀ pé kíní ti di ẹ̀jẹ̀ wọn kó máa sọ àsọdùn àsọrékété pé tá a bá ti ká window dress ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ṣé window dress ni ká window dress kí n ṣàpọ́nlé ẹ̀ àṣìlò àpọ́nlé ọ̀rọ̀ ni wọ́n máa ń lò wọ́n tún wá gbé wọnú ìṣe wọn nínú ètò ìṣèlú. bẹ́ẹ̀ wọ́n máa ń sọ wípé ìrírí làgbà wípé ẹni tí ò ní ìrírí ètò ìṣèlú rárá tí ò jẹ́ alága ìjọba àbílẹ̀ ò jẹ́ ti alámòjútó agbègbè. mélòó nu wọn ló jẹ́rí tó fi di gómìnà mélòó nu wọn ló jẹ́rí kó tó lọ lẹ́gbẹ̀mọ aṣòfin. ẹ mọ̀ bí wọ́n ti bá wọn ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn ti bá wọn gómìnà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń di gómìnà láì ṣe pé bóyá wọ́n jẹ́ local government chairman gbogbo wọn ló ti ṣe personal assistant to the governor commissioner láti 1993 ta ti ń ṣe ológun fẹ́ gbágbádálẹ̀ ó fẹ́ gbá aṣogúnlẹ̀ ó fẹ́ gbágbádáwọ̀ àwọn tó ti nígbà abẹ́ òṣèlú SDP àti NRC ọ̀pọ̀lọpọ̀ tó lọ sí House of Assembly gbà ní ṣọ́ ní ìrírí ẹ̀ àwọn tó ní ìrírí ẹ̀ ní ìkọlẹ̀ ti ń bẹ̀rẹ̀. ẹ lè fi àwọn yẹn wé nísìnyí àwọn olóṣèlú dání nísìnyí. ara wọn náà ló wà lórí àléfà àgbà tó wà àpò ara mi àti tìdílé mi ni mò ń rò. ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló sì wà lórí àléfà báyìí lóyìn ṣe lọ ẹlòmíì bàbá ẹ̀ ti ìpínlẹ̀ kan wà bàbá ń lọ Senate ọmọ
ó di gómìnà nípínlẹ̀ ọmọ kan náà ó tó lọ sí house of rep àwọn nìkan náà dà pínlẹ̀ kò sẹ́lẹ̀ ní mọ́ Manchester náà àwọn aráalé náà mọ̀ wọ́n ti mọ̀ tá à ń sọ ẹgbẹ́ tá à ń sọ náà lélẹ̀ pé gbogbo ara rẹ̀ ṣe kọ́nà gbà fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà ìbò tó ń bọ̀ ẹ̀yọ PVC òní agbára ìjẹ́kálẹ̀ agbára tá a bá padà dé ká ṣàlàyé ṣe ń tẹ̀síwájú. ẹ káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé. Lára àwọn ìjábọ̀ tí àwọn mínísítà tó di àwọn mínísítì kọ̀ọ̀kan mú lórí ètò ìṣèjọba ààrẹ Muhammadu Buhari láti ọdún 2015 títí di ìgbà tí a wà yìí kó tó di pé ó máa tẹnu bẹ́pọ̀ ní ti ọ̀rọ̀ ìlera ìyẹn Dr. Osage Ehanire ó máa sọ fún wa ó ní ìjọba àpapọ̀ pinnu láti ṣe kóríyá fún àwọn òṣìṣẹ́ ètò ìlera tó jára mọ́ṣẹ́. Bẹ́ẹ̀ ni o mínísítà fún ọ̀rọ̀ ètò ìlera lórílẹ̀‐èdè Nàìjíríà Dokita Osage Ehanire ẹ má bínú ọ̀rọ̀ Yorùbá lèmi ni ó ń sọ̀rọ̀ níbi gẹ́gẹ́ bá ṣe sọ lẹ́ẹ̀kan níbi tí bàbá wa Timi Presiva tó ti ń sọ̀rọ̀ wípé ààrẹ Muhammadu Buhari scorecard tí wọ́n ń ṣe tí wọ́n fẹ́ wo bí iṣẹ́ wọn ṣe rí láàrin ọdún 2015 sí àkókò yìí so ti Ministry of Health wálélé ẹ̀ka ètò ìlera òun ló wá jẹ́ kí Dókítà Osage Ehanire kó máa sọ wípé àwọn ti pinnu láti ṣe kóríyá fún àwọn òṣìṣẹ́ ètò ìlera kóríyá yẹn dẹ̀ ni wípé ó ní nǹkan tó ń pè ní performance remuneration ìyẹn ni wípé yàtọ̀ sí wípé bóyá owó tí wọ́n ń gbà ní owó oṣù owó kan tún máa wà tó máa jẹ́ bí àjẹmọ́nú fún wọn fún ẹni tó bá ṣiṣẹ́ takuntakun nínú táwa lè wá ṣiṣẹ́ takuntakun bóyá tí ò kanra kò sórí iṣẹ́ ètò ìlera tí ò ṣiṣẹ́ takuntakun torí iṣẹ́ ètò ìlera kò ń ṣe mọ́ínmọ́ín mo máa ń sọ kò ń ṣiṣẹ́ kan yẹpẹrẹ ọ̀rọ̀ ẹ̀mí ni so ó sì bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ jẹ́ ní tó ní sùúrù pẹ̀ tó ṣiṣẹ́ dójú àmì ìṣà torí dókítà mi ó máa kanra wọ́n ìwọ̀n àwọn nọ́ọ̀sì ló máa ń kanra jù àwọn akọrin àwọn ìwọ̀n ìní so nísìnyí wọ́n ní wọ́n gbé ìgbésẹ̀ kan so wọ́n ní wọ́n ti send ẹ̀ sí medical committee láti ṣe upward review iye tí àwọn òṣìṣẹ́ ètò ìlera yìí tó máa gbà so nínú ọ̀rọ̀ náà ló ti jẹ́ ká mọ̀ wípé bíi 10,296 doctors òun ni ọmọ Nàìjíríà tó ń ṣiṣẹ́ ní ilẹ̀ òkèèrè japa syndrome tó ń ṣiṣẹ́ nílẹ̀ òkèèrè tó ti jápa tó ń ṣiṣẹ́ nílẹ̀ òkèèrè àti wípé kò ju bí 10,000 dókítà tó kù lórílẹ̀‐èdè Nàìjíríà lọ adẹ̀ ní more than 200 million population. ẹpin lórí ara wọn. mi ò mọ ibẹ̀ kù ó lọ fà gan so bí sí 200 more than. káàtì ẹ̀ fi pé ká sọ pé 200 million. sí 10,000 doctors. dókítà kan sí èèyàn mélòó nìyẹn. bẹ́ẹ̀ mo fẹ́ béèrè o ṣé yàtọ̀ sí àwọn ti aládàáni àbí ṣé ti ilé ìdọ́nà wọn ṣàlàyé náà ṣé ti ilé ìwòsàn ìjọba àbí yàtọ̀ sí aládàáni. gbogbo ẹ̀ ní tó rán ní pé gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n gbà wọlé láti ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ wọn. a jẹ́ pé àti aládàáni yẹn wọ́n ní 10,000 doctors péré la ní Nàìjíríà àti wípé 1,000 doctors ló ń graduate ní yunifásitì 3,000 graduate ní yunifásitì lọ́dọọdún 800 ń padà wá nígbà tí 1,000 tún jápa sí kọ́lọ́n kó ṣàánú wa àwọn student tó jẹ́ kínní ọ̀rọ̀ ASUU àwọn míì wà tó jẹ́ pé ẹ̀kọ́ ti graduate nínú àwọn medical student nísìnyí tó yẹ ká ti ní àwọn doctor mi. wọ́n wọlé 2017 wọ́n máa lọ ọdún mélòó medical student. bóyá 7 years bẹ́ẹ̀ ni. ní 2017 àwọn lọ́dún mẹ́rin ó di ọdún tó ń bọ̀ kan tó parí tí another ASUU strike kò bá tún wáyé. tí ò bá wáyé lọ́dún tó ń bọ̀ àmì máa parí lọ́dún tó ń bọ̀ àmì máa parí lọ́dún tó tẹ̀lé ní yunifásitì. ẹ jẹ́ ká padà sórí ọ̀rọ̀ yìí tí wọ́n sọ yìí tí bàbá Osage àbí tí wọ́n sọ yìí Osage Ehanire Osage tó sọ dókítà Osage tó sọ yìí wọ́n tún ń ṣe ìlérí wọ́n ń pinnu èyí tí wọ́n kó dání wọn tí ì jẹ tán o gbogbo ẹ̀tọ́ tó yẹ kán fún dókítà wọn rí kàn rí fún wọn o. ó sọ wípé nínú ọ̀rọ̀ yẹn ó ní àwọn ti ṣe review hazard allowance èmi ó wù mí bí kí wọ́n dárúkọ iye tí wọ́n ṣe fún review
iye tí wọ́n fi kún hazard allowance torí nígbà yẹn tá a sọ̀rọ̀ lórí ètò ń bì tẹ́ ẹ̀ bá gbàgbé mọ́ ti 5,000 naira ní àwọn dókítà sọ pé ó dókítà ń gba 5,000 naira fún hazard allowance and hazard allowance yẹn òun ni wípé bí ìpalára tí wọ́n rí ìpalára tí wọ́n rí lẹ́nu iṣẹ́ 5,000 naira ní àjẹmọ́nú tí wọ́n ń gbà lé lórí nísìnyí wọ́n wá sọ pé bóyá wọ́n ti ṣe review bẹ́ẹ̀ wọ́n wá sọ iye tí wọ́n fi bóyá 1,000 naira wọ́n fi kún wọ́n tún wá mú tax owó orí kan tó fi gbà padà lọ́wọ́ wọn. wọ́n bá fún wọn lọ́wọ́ ọ̀tún. kọ́fọwọ́ sì gbà so wọ́n ní pé àwọn ò fẹ́ because of brain drain wọ́n ní brain gain làwọn fẹ́ kó máa jẹ́ níṣe kó máa jẹ́ brain drain wọ́n ní brain loss. bẹ́ẹ̀ ni wọ́n nítorí ó ní àwọn dókítà àtàwọn nọ́ọ̀sì tó kù lórílẹ̀‐èdè nàìjíríà nìsín wípé wọ́n ń feel pé àwọn wọn appreciate àwọn tó iṣẹ́ tí àwọn ń ṣe òun ló wá jẹ́ kó sọ wípé wọ́n gbé performance remuneration yẹn wẹ́ kọ́lọ̀ ń jẹ́ kó jẹ́ nǹkan tí instead of performance yàtọ̀ sí pé performance remuneration yàtọ̀ sí hazard allowance wọ́n sọ pé wọ́n tún ṣe àgbéyẹ̀wò ẹ̀ wọ́n ò ṣe kúkú fowó kún owó wọn generally. ọ̀nà náà fi kún lọ́jọ́ ti review ẹ̀ òun náà fi kún. lẹ́yìn gbogbo àjẹ́lẹ̀ tí wọ́n ti jẹ torí táìmù kan wà tó jẹ́ pé àwọn resident doctors tí lọ sí tó ń fẹ́ daṣẹ́ sílẹ̀ ńgbà yẹn ó ní kan ó tẹ̀ ní news kan tí mo wò lórí tẹlifíṣàn ńgbà yẹn woman yẹn kò ní pẹ́ bímọ mọ́ ipò ẹ̀ ti ga gan and she's a doctor ó sọ pé for more than 1 year òun ò tí ì gba salary obìnrin yẹn ń ké kì í ṣe pé nǹkan tí wọ́n sọ fún mi torí ìròyìn lèmi máa ń wò jù lórí tẹlifíṣàn mi ń wo tẹlifíṣàn mi ìwà yìí tí wọ́n máa wo tẹlifíṣàn á jẹ́ pé ìròyìn àbí official programs woman yẹn ké ni she's a medical doctor gbogbo wọn bí yáṣà wọn lásùt àbáwọn lut ni ìgbà yẹn tí wọ́n sọ wípé IPPIS yẹn náà wípé wọ́n fi orúkọ àwọn kan sí wọn ò fi orúkọ àwọn kan sí náà àwọn tí wọ́n wá yanṣẹ́lódì nígbà yẹn làwọn tí orúkọ wọn ò sí níbẹ̀ for more than 1 year wọ́n ní wọn ò rí owó gbà woman yẹn ni pé kàn wo condition ó lóun ò dẹ̀ dáwọ́dúró láti máa wá sí ibi iṣẹ́ irú yẹn dẹ̀ máa gba 5,000 naira ní hazard allowance ẹ máa sọ pé èrè ló fi review rẹ̀ kọ́ sọ síta ètò ìlera ìjọba ẹ̀bẹ̀ àwọn nǹkan ṣe sí. àtúnṣe sí ọ̀dọ̀ náà ẹ̀ láti fi tó wa létí báyìí àwọn bàbá yìí ó tiẹ̀ ń ṣe mí ọ̀gbẹ́ni tó jẹ́ alága ètò alága INEC Mahmood Yakub ó ní lórí ètò ààbò tó ó mà ṣe ṣe pé kí wọ́n sún ìdìbò ọdún 2023 síwájú wọ́n sì ti fi tó wa létí bàbá Lai Muhammed ní òrí bẹ́ẹ̀. ohun tí mo fẹ́ fi bẹ̀rẹ̀ ni. ó ní òrí bẹ́ẹ̀. bàbá Lai Muhammed ti sọ pé ẹyọ ọmọ Nàìjíríà ẹ gbàgbé ẹ má rò rárá March 11 àbí March 11 àti February 25 February 25 àti March 11 tí wọ́n yàn fún gbogbo ìdìbò yẹn ó ní kò sí nǹkan tó máa yẹ àmọ́ kí bàbá náà tó sọ bẹ́ẹ̀ ni alága àjọ elétò ìdìbò INEC ni wọ́n Alhaji Mahmood Yakub ló sọ ń gbà yẹn tá bàbá bẹ̀ wípé bíi mi lè rántí iye àwọn ẹ̀ka àjọ INEC tí wọ́n ti lọ dáná sùn pàtàkì jùlọ ní àwọn apá ìlà oòrùn àwọn east yẹn torí ẹ mọ̀ pé àwọn yẹn sọ pé àwọn ń jà fún Biafra wọ́n ti sọ ń gbà yẹn wípé kò ní sí nǹkan tó ń jẹ́ ìdìbò ní ọdún 2023. nítorí tó ti ń fi ọ̀rọ̀ pé kónlégbélé. bẹ́ẹ̀ ní ẹnu lọ́lọ́ ní ìjẹta. òbí lòun ò dì ó ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lòun jà fún oúnjẹ ti Biafra lẹ́nu ọjọ́ níjẹta bẹ́ẹ̀ ni níjẹta káníyèwó tiẹ̀ ni onínú wọn sìn èwo ló ń jà fún èwo ní gbogbo wọn náà Nàìjíríà náà ló ń jà fún ìwọ̀ oòrùn ẹ máa gbọ́ ọkọ tí mo fẹ́ sọ nísìnyí ní ìjẹta ni wọ́n pè wá pé ẹ má jáde wọ́n ní wọ́n ń jà ní sáìdì Ọjọ́ta rẹ̀ kìíní wọ́n láwọn Yorùbá nation ṣe mọ̀ pé àwọn Yorùbá àti sọ àwọn èèyàn kù a ti sọ lórí ètò yìí tẹ́lẹ̀ páwọn Yorùbá nation náà sọ wípé kò ní sí ìdìbò ní ìwọ̀ oòrùn níbí now àwọn IPOB náà sọ wípé kò ní sí ìdìbò ní ọ̀dọ̀ wọn àwọn Yorùbá ní kò ní sí ìdìbò wípé so nísìnyí ọwọ́ bẹ̀rẹ̀ sí ní máa dáná àtìgbà náà ti ń dáná kì í ṣe wọ́n ti ń dáná sun àjọ INEC wọ́n ti ń dáná sun ọ́fíìsì wọn káàkiri so èyí ló wá jẹ́ kí bàbá wa Mahmood Yakub tó jẹ́ alága àjọ náà sọ wípé tí ó bá tẹ̀síwájú báyìí tètò ààbò sì mẹ́hẹ̀ báyìí pé ó ṣeé ṣe o ó nítorí ó máa hinder
result bẹ́ẹ̀ kò ní sí wọn ní conclude inconclusive lẹ máa gbọ́. òyìnbó mi lè jáde kó tó dìgbà náà. kó tó dìgbà náà kó má jẹ́ inconclusive. àmọ́ alága bàbá wa Lai Mohammed sọ pé kò sí tó jọ ó dáa náà ẹ ká fi yẹn ṣe kí ni kádìlẹ̀ agbára ní ìṣẹ́jú kan à ń padà bọ̀ sórí ètò Ká Sálàyé ẹ kú kàlẹ́ lónìí. ẹ káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé ọ̀rọ̀ owó tuntun yìí náà ni 1000 naira 500 naira 200 naira wọ́n ti ní pé ó ti dé ó rẹ̀ ti bọ́ sí lílò báyìí láti gbà wo ni náà di 9 inú oṣù kínní ọdún wọ́n ti sọ pé ibi gbogbo láti máa rí àti pàápàá nítorí máa gbà lórí káńtà lọ́lọ́kùnjọ́. bẹ́ẹ̀ni wọ́n ní wọ́n ti sọ fún ilé ìfowópamọ́ àgbà yanyan ilẹ̀ Nàìjíríà CBN ti sọ wípé àwọn ti sọ fún àwọn ilé ìfowópamọ́ kí wọ́n má kó àwọn owó tá à ń ná tẹ́lẹ̀tẹ́lẹ̀ sínú ẹ̀rọ tó ń pọ owó jáde mọ́ ìyẹn ATM wọ́n ní new note ní kí wọ́n máa kó síbẹ̀ láti sìn lọ àti wípé wọ́n máa bẹ̀rẹ̀ sí ní fojúlédè àwọn ilé ìfowópamọ́ tó bá tasẹ̀ àgẹ̀rẹ̀ sí àṣẹ tó ń pa fún wọn wọ́n ní wọ́n máa bẹ̀rẹ̀ sí ní fi mú wọn dánrin òfin so wọ́n ní pé láti ó ti yẹ kí wọ́n change owó Nàìjíríà wọ́n láwọn ìlú míì wọ́n ní 21 years irú 1000 nísìnyí wọ́n ní more than 17 years ló ti wà níbẹ̀ láti 2005 so wọ́n ní 200 500 láti bí 2021 ní pé 20 to 21 years láti nà pé ó yẹ kí wọ́n ti ṣe àyípadà yìí wọ́n ló dẹ̀ ń fún àwọn oníṣẹ́ ńlá bí láyè láti máa ṣe ẹ̀dá ẹ̀ so fake money pọ̀ ní gbòòrò fún ayédèrú rẹ̀ so nísìnyí wọ́n ní wípé ẹni tó wá jẹ́ CBN Director of Operation Umar Ahmed òun ló wá ń sọ̀rọ̀ yìí jáde wípé ní internet wá change owó àwọn ilé ìfowópamọ́ tó bá tún ṣe ń kó old note ṣe mọ̀ pé January 31 ní gbèdéke so gbèdéke tí wọ́n fún wọn wọ́n ní ẹni tí ò bá ti wá gbọ́ràn nínú wọn àwọn àmọ́ tó máa ṣe sọ̀rọ̀. àwọn tó ń kówó ọ̀hún lọ láti on the 15th tó ti kówó ìjáde ATM wo tí ìpowó tuntun. mo ń sọ fún yín lánàá èmi ń sọ fún yín lánàá pé mo lọ ṣiṣẹ́ alága lánàá àná ni mo ṣẹ̀ṣẹ̀ rí 500 naira tuntun sójú láti ọjọ́ tí wọ́n ti sọ pé at on the 15th tó jáde mo ṣẹ̀ṣẹ̀ rí in fact èmi ò kọ́dà mọ̀ pé owó 500. mo béèrè náà mo ní ọjọ́ Monday mo béèrè mo ní olówó kan láàrin òtòṣì mẹ́wàá òtòṣì jẹun gbogbo wọn torí pé mi ti rí ẹyọ kan lè mi mélòó náà tó yí mi ká ló ti rí 500 naira yẹn nìkan náà ni mo rí lánàá mi tí rí àwọn tó kú o. àwa Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ gbogbo ẹ̀ láti rí ṣùgbọ́n ń pàṣẹ pé èèyàn bíi ogún yí mi ká èmi nìkan mo rí èmi náà ò tí ì rí èmi ò gbà pé mo ti rí wọ́n tẹ̀sí ń gbà lórí káńtà wọ́n ti sọ taládàáni ni tó ní iṣẹ́ ìjọba ni kò iye tán ìgbélé ọ̀nà sì gbélé a máa wúyàn tó máa bá a sọ̀rọ̀ lórí ẹ̀ tàbí ká wá àkókò láti tún sọ̀rọ̀ síwájú sí i. ó wáyé palẹ̀ ríyàn gan gbé láti Central Bank ní kò bá dàbí dẹ́ ká pè wọ́n lórí ẹ̀rọ wọ́n fẹ́ sọ Yorùbá ó lè yẹ ká lọ sí ti ọ̀rọ̀ bàbá wa Muhammadu Buhari wọ́n ní pé ní ìlú Olúwa ràn mí lọ́wọ́ dé ẹbí ní sẹ́rì gẹ́gẹ́ bí orin tí àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì mọ̀ sọ wọ́n ní pé ní ìlú Olúwa ràn mí lọ́wọ́ dé gbogbo òlérí pátápátá táwọn ṣe pàápàá jùlọ lórí ọ̀rọ̀ Boko Haram òun làwọn mọ̀ mú ṣẹ́ o ọ̀nà tí mú ṣẹ́ bàbá náà bẹ́ẹ̀ ni bàbá náà sọ wípé ìlérí tóun ṣe ní May 29 2015 wípé ọ̀rọ̀ Boko Haram ó máa jẹun rodò lọ́mú mi bàbá náà ní òun ti mú ìlérí òun ṣẹ ní apá àríwá ìlà oòrùn orílẹ̀-èdè yẹn North East níbi tí Boko Haram ti ń ṣọṣẹ́ gangan àmọ́ tòun dẹ̀ ní kò sẹ́nibọ́dì tó lè fi ìka tó lè tọ́ka sóhun pé ìka àbùkù àjẹbánu wípé òun lówó òun kówó jẹ àbó òun kọ́lé kan síta ó ní bóun ṣe wà yìí òun ò ní plọ́ọ̀tì ilẹ̀ kan ṣoṣo ní outside Nigeria yàtọ̀ sí tó ní sí Daura wọ́n láwọn ò ní sí outside Nigeria pé so kò sẹ́nibọ́dì wọ́n ṣàní outside Nigeria wọ́n lè ní sórí ìbò mi lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ kò sẹ́ni bọ́dì tó lè wà náà ká àbùkù sáwọn báyìí pé okòwò jẹ àbò oníkìíní ó lè jẹ́ lórí ọ̀rọ̀ àjẹbánu òun jagun àjẹbánu débi tó òun lè jáde òun sì wẹ̀ òun yan kọ̀ọ̀kan
kọ́lọ̀ ṣá àmọ́ nígbà tẹ́lẹ̀ bá wa fulfill Boko Haram tí banditry wá take over. ọ̀rọ̀ kì í ṣe banditry nìkan wọ́n ṣiṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ ọjí ọkọ̀ ojú irin láti máa fi ṣe ìrìnsẹ̀ railway transportation wọ́n jí àwọn èèyàn gbé ṣùgbọ́n wọ́n jí àwọn èèyàn gbé ń bẹ̀ wọ́n gbìyànjú mẹ́yàtì àlà àkókò àwọn yẹn wọ́n ń ṣọṣẹ́ fáwọn àgbẹ̀ káàkiri. wọ́n lé àgbẹ̀ kúrò lóko orin kẹ́kọ̀ọ́ gbà pé kò ságbẹ̀ mọ́ lóko ará oko ti darí wálé ó yàtọ̀ sílẹ̀ yìí o wọ́n ń gbẹ̀mí àwọn bẹ́ẹ̀ ni sáwálé òfòkólẹ̀ ni kì í ṣe pé ó wá ṣe ìjọba wá sí ilé ìyẹn bẹ́ẹ̀ ẹ̀wọ́n ló tún tẹ̀lé ná banditry Boko Haram lọ banditry wa banditry tún wá burú ju Boko Haram lọ bẹ́ẹ̀ nítorí màtọ́ ń ṣe calculation yẹn kidnapping tún tẹ̀lé kidnapping àti banditry in fact ó ti wá lágbára ju Boko Haram lọ torí wọ́n ní àwọn tí bandit tí wọ́n pa wọ́n pọ̀ ju àwọn tí Boko Haram pọ̀ so ọṣẹ́ táwọn yẹn ṣe so ìlérí yín tẹ́lẹ̀ múṣẹ wọ́n dẹ̀ láwọn dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà ẹ̀yin ọmọ Nàìjíríà fún àtìlẹ́yìn ìjọba ọmọ Nàìjíríà ni mí. ẹ wò ó kámọ́sá ká tuntun náà wọ́n mọ̀ pọ̀ jù torí ọ̀rọ̀ ìlera ó jẹ́ gbogbo wa ní ogún. so kí ààrẹ tó máa jẹ ní 2023 ẹ̀ríṣẹ́ iṣẹ́ wà lẹ̀ o iṣẹ́ wà lẹ̀ tẹ́ máa ṣe gidi ni à ń gbàdúrà fún okun àti agbára fún yín. àmín. ẹ jẹ́ ká délé agbára tó bá padà dé ọ̀rọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ yìí lórí bí abala tó kàn ó ní ọ̀rọ̀ nípa ti ètò ìlera tèmi àti tí yín ó mọ̀ ṣe pàtàkì à ń pè kinní kan ní àrùn lassa ibà lassa báwo ló ṣe jẹ́ báwo lèèyàn ṣe ń kó ibo náà ti ń kó báwo náà ti ń tọ́jú ẹ̀ kí làwọn àwọn nǹkan tó máa ń jẹyọ nínú ara ẹni tó bá ní ibà lassa. oúnjẹ wo lè dẹ̀ gbọ́dọ̀ jẹ mọ́ àyà mi já o. àwọn ilé ẹ̀kọ́ nílẹ̀ wípé ǹjẹ́ abẹ́rẹ́ àjẹsára ó wà fún àrùn àbí àìsàn ibà lassa ẹni tó dátọ́ lẹ́nu ògbín ògbóná gbòǹgbò láti kàn sí wọn àwọn àlefa lè darapọ̀ mọ́ wa ní ojúkojú báyìí lórí ètò ṣùgbọ́n ẹ máa gbóhùn wọn tí ó bá tó àkókò tàbí láti ilé agbára ẹ kú kàlẹ̀ lọ́dẹ̀ Kasalaye ṣe tẹ̀síwájú. tó ẹ̀yin ará lé ẹ kú kalẹ̀ láti òwúrọ̀ láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò Kasalaye adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tá a bá dé yìí ká tó lọ sí ìdánidúró ráńpẹ́ a ní nǹkan tá a máa pẹ̀kẹ́lù lọ́wọ́ báyìí ó ní ṣe pẹ̀lú àìsàn ibà lassa èyí tó wá fẹ́ di tọ́rọ́ fún kálé láti lẹ́yìn orí bíi ìpínlẹ̀ mẹ́tàdínlọ́gbọ̀n ìyẹn 27 states lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ ní àwọn ìpínlẹ̀ mẹ́ta kan tó jẹ́ pé òṣèlú kan fọ́n tó di nǹkan tí ó ń gbẹ̀mí àwọn èèyàn. èyí ló jẹ́ ká tẹkọ̀ létí lọ sí ilé ìwòsàn ti ìjọba ní ìpínlẹ̀ Èkó láti fi ọ̀rọ̀ wá láti jíròrò ẹ má yẹ ká fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò láti jíròrò pẹ̀lú dókítà oníṣègùn òyìnbó ìyẹn Dr. Dapo Ashiyanbi. Bàbá ẹ káàsán sórí ètò Kasalaye. ẹ káàsán máa ẹ̀yin èèyàn wa a kú ewu alájà ọdún tuntun ayọ̀ la máa bá ń bẹ̀ o. àmín ẹ jọ̀ọ́ nípa ọ̀rọ̀ àìsàn ibà lassa yìí ẹ bá tàn mọ́lẹ̀ díẹ̀ síná kí ni àìsàn ibà lassa yìí gangan jẹ́ dálé lórí àti pàápàá báwo lèèyàn ṣe ń ní. Ibà lassa ó jẹ́ ìkan nínú àwọn ibà kòkòrò adẹ̀jẹ̀ tó máa ń wọ́pọ̀ ní ilẹ̀ adúláwọ̀ ní ìwọ̀ oòrùn tiwa níbí. Àwọn ibà kòkòrò adẹ̀jẹ̀ wọ́n pọ̀ lóríṣiríṣi. Ìkan nínú ẹ̀ ní ibà lassa, ìkan ní ibà Ebola, ìkan ní ibà yellow fever àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nǹkan tó fi kó wọn pọ̀ ni pé tó bá ti ṣèyàn tó bá ti pẹ́jẹ̀ tó bá ti wọra ẹ máa rí pé ẹnìyẹn bẹ̀rẹ̀ sí da ẹ̀jẹ̀ bóyá lójú létí lára torí bẹ́ẹ̀ lọ ṣe kó wọn pọ̀ ṣùgbọ́n nǹkan tó ń fà wọ́n yàtọ̀ ṣùgbọ́n bó ṣe máa ń jáde lára wọn ṣe kí ni wọ́n fi ara jọra wọn. Ibà lassa gan fún rẹ̀
àwọn ènìyàn máa ń kó tá a bá ń fọwọ́ gbé àwọn èkúté oko. Òun ṣe èkúté ilé o, èkúté oko wọ́n yàtọ̀ sí èkúté ilé. Àbí kó jẹ́ pé àwọn èkúté oko yẹn wọ́n ti gbọ̀nsẹ̀ sínú oúnjẹ tí a dé dáadáa. Àbí kó jẹ́ pé ẹni tó ń tọ́jú ẹni tó ní ibà lásà tí ò ṣe ààbò ara ẹ̀ dáadáa, kò tọ́jú ara ẹ̀ dáadáa láti rí i pé tẹ́nìyẹn bá ṣu tó bá ń tọ̀ ọ́ tó bá ń sín kò ta mọ́ lára. Àwọn ọ̀nà tí àwọn èèyàn fi lè ń kó àrùn ibà lásà yẹn. Èkúté tá à ń sọ yìí, kòkòrò lásà wà lára ẹ̀. Tó bá ti gbọ̀nsẹ̀ àbí tó bá ti tọ̀ sínú oúnjẹ ẹ̀yà lè rí kéékèèké ni wọ́n báyìí. So tá a bá wá lé oúnjẹ tó jẹ́ pé ààbò tó jẹ́ pé a kàn gbé sínú ilé, bóyá a gbé àpò rẹ̀ sílẹ̀ o, ààbò dáadáa sínú ike, àbí a gbé oúnjẹ tí a jẹ kulẹ̀ àdé. Ìgbà ẹni àwọn èkúté yìí máa ń sábà rí àyè láti lọ bẹ̀. Ẹ mọ̀ kí mo sọ pé ẹ̀wọ̀n èkúté oko ni wọ́n. So àrùn ibà lásà máa ń wọ́pọ̀ ní àwọn agbègbè tó ń jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ ọ̀gbìn, iṣẹ́ àgbẹ̀, àbí tó jẹ́ pé wọ́n ti ká nǹkan ọ̀gbìn wọn, wọ́n wá fẹ́ sọ ọ́ di oúnjẹ, bí irú ẹni tó ń ṣe pákí, ó wá fẹ́ sọ ọ́ di gàrí. Tó bá fẹ́ sọ ọ́ di gàrí nìsín, ó máa yan gàrí yẹn, ó máa sá. Ṣùgbọ́n tó bá sá gàrí yẹn sórí ilẹ̀ lásán, àwọn èkúté oko yẹn wọ́n lè wọbẹ̀ kan gorí ẹ̀ kan yàgbẹ́ sí. Òun á dẹ̀ kó gàrí, á gbé, á tà. Ẹni tó bá dẹ̀ fẹ́ jẹ, á kàn bẹ̀, á mu gàrí. Ibi tí wàhálà ti lè bẹ̀rẹ̀ yẹn. Àbẹ́ ẹni tó jẹ́ pé ó wà ní oko, ó kàn déédéé rí èkúté, ẹran kìíní rèé, ẹran ọ̀gbẹ́ rèé, èkúté ìgbẹ́ rèé, ó dẹ̀ pa, ó dẹ̀ jẹ́. Láì ṣe dáadáa, láì yan dáadáa, ó wà lára bó ṣe lè kó àrùn lásà. Àbí ẹni tó jẹ́ wípé ó ń tọ́jú ẹni tó ní ibà tí ò lọ sílé ìwòsàn, kò mọ̀ bóyá ẹni yẹn ti kó ibà lásà, ó kàn dérí bẹ́ẹ̀ lásán láì ṣe ìwádìí ní ilé ìtọ́jú, ní hospital, nílé ìwòsàn, òun náà lè kó lásà. Ṣùgbọ́n ẹ jẹ́ kí kẹ́tọ́ tẹ̀síwájú, ẹ bá kẹ́tọ́ tẹ̀síwájú. Ṣé tó túmọ̀ sí pé ní ìpínlẹ̀ Èkó wọn lè ní àrùn ibà lásà ní ìpínlẹ̀ Èkó tàbí láwọn ìlú tí ó tóbi tí ò sóko ń bẹ̀? Wọ́n lè kó, nítorí ní ìpínlẹ̀ Èkó náà àwọn ẹlòmíín ṣe iṣẹ́ ọ̀gbìn, àmọ́ kò ní wọ́pọ̀ tó àwọn ìpínlẹ̀ mi tó jẹ́ pé iṣẹ́ ọ̀gbìn wọn àti ibi tó ti ń ṣe iṣẹ́ oko wọn ó pọ̀ ju tèkó lọ. Àbí kí ẹni yẹn ti wá kó àrùn lásà kó tó máa bọ̀ lÉkòó. Nítorí téèyàn bá kó àrùn lásà, ó máa ń tó ọ̀sẹ̀ mẹ́ta ńgbà míì kó tó yọ lára. So téèyàn bá ti kó àrùn lásà ní ìpínlẹ̀ mi láàárín ọ̀sẹ̀ mẹ́ta, ó wá s'Ékòó. Ṣàmọ̀ kí tẹ́lómi bá ń tọ́jú ẹ̀, ó lè kó àrùn lásà yẹn. Ó ṣẹlẹ̀ ní bí ọdún mẹ́ta sẹ́yìn ní agbègbè Lagos Island. Ọmọ kan wá láti ìpínlẹ̀ Ebonyi, ó wá ṣe iṣẹ́ law school l'Ékòó. Ṣùgbọ́n ó ti kó lásà lọ́hùn, ṣùgbọ́n kò tí ì wó mọ́lẹ̀. Ìgbà tó máa dé law school l'Ékòó tó bẹ̀rẹ̀ sí ní ibà, ká máa béèrè níbo ló ti wá, ó lóun wá látẹ̀bọ̀yìn. Lásà dẹ̀ wọ́pọ̀ ń bẹ̀ yẹn jù Èkó lọ, bí lásà ṣe wọ Èkó nígbà yẹn nìyẹn. So nítorí mi sọ pé ọ̀nà mẹ́ta ni ẹ lè kó lọ́wọ́ èkúté oko, kékúté kó ti gbọ̀nsẹ̀ kó ti tọ̀ sórí nǹkan oúnjẹ, àbí kẹ́ni tó ní kó jẹ́ pé àmọ̀ pé ó ní o ti wá sí agbègbè àbí à ń ṣètọ́jú ẹ̀ láàárín ọ̀sẹ̀ mẹ́ta. Ṣùgbọ́n nǹkan tó yẹ káwọn èèyàn wá mọ̀ wípé kò sí bẹ́ẹ̀yàn ṣe máa ń kó àrùn lásà nínú pé abọ̀yàn lọ́wọ́, àbájókòó ti ẹni tó ní lásà, kò ń ṣe bẹ́ẹ̀ yẹn o. Mo ti sọ àwọn ọ̀nà tá lè fi. Tẹ̀fẹ́ lè gbà láti kó. Irú àyẹ̀wò ẹ̀yẹ́ kàwé báyìí, irú àyẹ̀wò wo lẹ rò pé ó yẹ kí àwọn èèyàn ṣe? Torí gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tá a rí láti
àwọn àjọ tí wọ́n mójútó ọ̀rọ̀ àìsàn wọ́n ní ìpele bíi 2 mẹ́ta kan náà là kalẹ̀ wọ́n ní ìkan rapid test ìkan microscopy àbí microscopic àwọn tí wọ́n tún pè kan ní DRDT. nǹkan tí àwọn èèyàn wá yẹ kó mọ̀ ni pé ṣé mo kó ìbálá pè so àwọn nǹkan tó máa kọ́kọ́ ṣàkíyèsí ẹni yẹn máa ní ibà ó lè ní ẹ̀fọ́rí then eegun àti àyà ó máa wo àyà máa dùn ẹlòmíì lè bẹ̀rẹ̀ sí bì kó bẹ̀rẹ̀ sí yàgbẹ́ ṣùgbọ́n tó bá ti wọra gan ẹ rí pé ojú ẹni yẹn ó bẹ̀rẹ̀ sí wú àti wípé á wá bẹ̀rẹ̀ sí máa dẹ ẹ̀jẹ̀ bóyá létí nímú àbí ẹsẹ̀ ṣe rí àwọn tó bá tójú wọn ti ń wú yẹn tó ti ń dẹ ẹ̀jẹ̀ yẹn that means ibà yẹn ti dé ibi òkú tó lè bẹ́ mi lọ nìyẹn ó ti dé góńgó tó lè bẹ́ mi lọ now ṣùgbọ́n láti bẹ̀rẹ̀ ara ń wó mi ibà ń ṣe mí ṣe mọ̀ kí nǹkan tá a kọ̀ máa rò ká ó dẹ̀ ń pé malaria ló ń ṣe ni àbí ìrẹsìn ẹ̀rí wa a máa bọ́ sínú chemist a máa gbòògùn a máa ṣàpé a kò bẹ̀rẹ̀ sí mú ibi tí ìyẹn ti ní jàǹbá ni pé àmọ́ tó ń ṣe nìyẹn a ṣe àyẹ̀wò malaria fún a kò bẹ̀rẹ̀ sí fún lóògùn ni so òun ni wọ́n fi ní pé tẹ́ bá níbà nǹkan kíkí tẹ́ máa kọ́kọ́ jẹ́jẹ́ tó bẹ̀rẹ̀ sí lóògùn malaria ẹ lọ sí àyẹ̀wò yẹn tí àyẹ̀wò oògùn malaria tí màá tó bá sọ pé kò sí malaria lára àwa bẹ̀rẹ̀ sí máa ro ṣé kò ń ṣe lassa ni àbí lassa kọ́ ṣé ẹni yẹn ṣó ti kó kòkòrò kan bò mí ibo ló ti wá irú iṣẹ́ wo ló ń ṣe ṣó yẹ yín nítorí a mọ̀ pé ibà malaria wọ́pọ̀ díẹ̀ ṣùgbọ́n tá a bá ṣe àyẹ̀wò ẹ̀ tá a bá bẹ̀rẹ̀ sí ní máa tọ́jú ẹni yẹn láì ṣàyẹ̀wò a lè ti máa tọ́jú ẹni tó ní lassa láìmọ̀ nítorí ìyẹn jẹ́ ìyẹn ìṣòro láti ṣe ni wọ́n ṣe ní ká kọ́kọ́ lọ ṣe yẹn ná tá a bá ti mú yẹn kúrò á wá jẹ́ ká mọ̀ pé ká tọ́ pé ká wá nǹkan míì lọ ká lè béèrè kó má jẹ́ pé a lọ gbé ẹni tó ń jẹ́ lassa sílé akànfún lóúnjẹ akànfún lóògùn á wá ti wọra gan ká tó mọ̀. a ti wá pín fáwọn aráalé náà. ẹni yẹn lè ti kóná ẹni tó ń tọ́jú ẹ̀. so òun lọ́ fi ní kò sí tí bàbá mú wa ẹ má kàn jókòó lọ chemist kẹ lọ gbòògùn ẹ lọ sílé ìwòsàn kan ṣàyẹ̀wò fún yín kó lè mọ̀ bóyá malaria ni tó bá ń ṣe àwa wá nǹkan míì tó ń ṣe yín láti lè ṣe ìtọ́jú yẹn lọ́nà tó yẹ àtọ̀nà tó péye. ọ̀dọ̀ yẹ ká wò báyìí àwọn ilé ìwòsàn míì téèyàn bá lọ fún pé òun ní malaria wọn ní kán ṣàyẹ̀wò wọn kàn kó oògùn fún yàn látàrí ọ̀rọ̀ àlàyé téèyàn bá ṣe irú èmi tí mo jókòó ti ṣẹlẹ̀ sí mi láìmọye ìgbà ẹ jẹ́ ká wò bẹ́ẹ̀ ń dárúkọ malaria ń dárúkọ fever ṣé ìyàtọ̀ wà láàrin malaria àti fever ni àti pàápàá àwọn ilé ìwòsàn yẹ pé tẹ́ bá ti ṣàlàyé fún wọn kì í ṣe chemist o tẹ́ bá ti débẹ̀ pé ara ń ròyìn orí ń fọ òtútù mú yín wọ́n á kàn kó oògùn fún wọn ní ṣe test ṣé wò sí nínú ẹ̀ àbí ọ̀rọ̀ pé kò sówó ló jẹ́ kí àwọn ilé ìwòsàn náà máa dá kó máa dọ́gbọ́n síbẹ̀. ewu pọ̀ ń bẹ̀ gan ni ṣe rí ibà ẹ̀fọn jẹmí ó yàtọ̀ sí ibà kòkòrò lassa tí èkúté oko ń gbé wara ibà yẹn yàtọ̀ síra wọn ṣùgbọ́n tá a bó a ti fẹ́ bẹ̀rẹ̀ ànímọ̀ yàtọ̀ ẹ̀ àákànlọ́ pé ibà ń ṣe wá ara ń wó wa ni nítorí ẹ̀ gbogbo ọmọ nàìjíríà láti mọ̀ wípé ibàkíbà tó bá ń ṣe wá wọ́n láti ṣe àyẹ̀wò fún wa kán tó bẹ̀rẹ̀ oògùn ìjọba ara òfin ìjọba ni pé kò sí ẹnikẹ́ni tó bá ní ibà wọ́n láti kọ́kọ́ ṣe àyẹ̀wò fún kọ́tẹ̀ kọ́kọ́ mọ̀ pé kò ń ṣe ibà kòkòrò ẹ̀fọn tá a bá mú yẹn kúrò a máa wá mọ àwọn nǹkan yòókù ṣé mọ̀ wọ́n ní pé tí nǹkan kékeré bá ṣèyàn then ńlá wa gorí ẹ̀ tá a bá ti yọ ti kékeré ibà kòkòrò malaria kúrò a wà mọ ibi tá a wà tó bá dẹ̀ jẹ́ yẹn ni àyẹ̀wò yẹn máa sọ a lè ṣe kí ni a lè tètè dẹ́kun ẹ̀ jàǹbá kejì tó wà ń bẹ̀ ni wípé tá a bá bẹ̀rẹ̀ sí máa lo oògùn láì ṣe àyẹ̀wò tó bá yá àwọn oògùn yóò wá ní ṣiṣẹ́ mọ́ tó bá yẹ kó ṣiṣẹ́ nítorí àwọn kòkòrò yẹn wọ́n ti ṣe kí ni wọ́n ti dá àwọn oògùn míì mọ̀ láì ṣe wípé nǹkan tó ń ṣèyàn nìyẹn tó
nǹkan tá láti wò nìyẹn ní láti tó bí ọdún 5 sí 6 ó ṣẹlẹ̀ ní ilé ìwòsàn ìjọba ní Abẹ́òkúta bí wọ́n ṣe tọ́jú ẹnìkan títí tí wọ́n tètè ṣe àyẹ̀wò fún nìyẹn kó tó mọ̀ dókítà àtàwọn tó ń tọ́jú ẹ̀ àwọn èrìbọn ṣe lọ kó lásà nìyẹn nítorí àìbìkítà wípé kò ń ṣe gbogbo ibà tó bá ń ṣe wá nìkan ni malaria ó lè má jẹ́ malaria ó lè jẹ́ lassa ó lè jẹ́ nǹkan míì so àyẹ̀wò yẹn ó ṣe kí ni ó ṣe kókó ó dẹ̀ jẹ́ òkúkúdù tá à ń láti béèrè tá a bá lọ bẹ̀ tó bá ṣe fún wa káwa fúnra a lè bọ́ta ká lọ lápàdé ìjọba wa ṣe àyẹ̀wò yìí ká lè mọ ohun tí wọ́n ṣe kí ni tí wọ́n ń tọ́jú wa fún. kódà ẹ jẹ́ ká wá wò báyìí ní ọ̀nà mìíràn gẹ́gẹ́ bí àlàyé tẹ̀sán síwájú sí ẹni wọ́n tọ́jú èèyàn kan lábẹ́òkúta wọn ò mọ̀ pé ilé ìwòsàn náà ni wọn ò mọ̀ pé àrùn bẹ́ẹ̀ ló kó ìtò fẹ́ farapẹ́ náà ṣẹlẹ̀ ní ìlú Àbújá ní kòpẹ́kòpẹ́ yìí tó jẹ́ pé lára dókítà oníṣègùn òyìnbó tí ó ń tọ́jú èèyàn tó ń tọ́jú kò mọ̀ pé òun gan ti ní àrùn lassa lára inú tíátà ló ń gan ti ṣubú lulẹ̀ tó ti kú ṣé ó túmọ̀ sí pé ọ̀rọ̀ àrùn à ń ṣe àyẹ̀wò yìí kì í ṣe aráàlú nìkan ni ò kọbi ara sí i àwọn oníṣègùn òyìnbó náà àwọn náà ò kọbi ara sí i. gbogbo èèyàn lọ láti kọbi ara sí àtàràlù àtàwọn oníṣẹ́ ìwòsàn gbogbo wa ni nítorí ibà àti àìsàn kò yẹ ní kọ́kọ́ kù nítorí ẹni ń tọ́jú aláìsàn gan fún rẹ̀ òun gan náà ó lè kó àìsàn tí kò bá tọ́jú aláìsàn yẹn lọ́nà tó tọ́ àtọ̀nà tó péye. ọ̀dà ìmọ̀ràn wo lẹ́yìn fẹ́ ní fún ara rẹ báyìí ó dàbí pé gbogbo ohun tí ẹ̀ ń sọ yìí àwọn nǹkan bíi tó àtẹ̀jíṣẹ́ kan tó wọlé téèyàn kan tó ń gbọ́ wa báyé ń ṣètò lọ́wọ́lọ́wọ́ ẹ̀ wọ́n ní owó ló jẹ́ pọ̀lọpọ̀ nítàn mọ́ ṣé ètò kan wà bí ìlànà ọ̀nà kan wà tí ìjọba gbà láti jẹ́ pé wọ́n ń ṣe àyẹ̀wò fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ gẹ́gẹ́ bọ́n ṣe àbí pé abẹ́rẹ́ àjẹsára kan wà tó ń fáwọn èèyàn ní ọ̀fẹ́ lóòrèkóòrè. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn kọ́kọ́ tẹ́fẹ́ tó béèrè kí n tó wá parí pẹ̀lú nǹkan táwọn aráàlú láti mọ̀ láti ṣe. ẹni ni pé ẹni bá ní ibà a lè mọ èyí tó jẹ́ kó ń kọ́ sórí kó kọ́ jọ kí wọ́n lọ tọ́jú ẹni yẹn nílé ìwòsàn kọ́ má kọ̀ bẹ̀rẹ̀ sí ní gba oògùn ní chemist àbára ilé ìyẹn ní. ìkejì àwọn oníṣẹ́ ètò ìlera náà káwọn náà ṣe kí ni kọ́ tọ́jú ara wọn nítorí ẹni tọ́jú aláìsàn òun náà nídìí ààbò tó péye torí táwọn náà bá ń tọ́jú aláìsàn kọ́ ṣe ìmọ́tótó àti ìdẹ́kun ara wọn bí kọ́ máa fọwọ́ wọn dáadáa kọ́ máa lo ìbòmú kọ́ dẹ̀ máa rí i pé wọ́n ṣe àyẹ̀wò tó pé fún gbogbo èèyàn tó níbà kọ́ má kàn máa kọ oògùn láì ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ àbí ibi tó yẹ kó ṣe ìyẹn ìkejì. ìkẹta ni pé tá a bá ti bẹ̀rẹ̀ sí ṣàwẹ̀ ìyẹn ló máa jẹ́ ká mọ irú ibà tá à ń tọ́jú tó bá wá jẹ́ ibà lassa ní ilé ìwòsàn ìjọba o tí wọ́n ti yà sọ́tọ̀ fún ìtọ́jú àwọn aláìsàn bẹ́ẹ̀ yẹn wọ́n ń gbọ̀n ní gbowó àyẹ̀wò yẹn àyẹ̀wò lassa wọ́n ń gbọ̀n ní gbowó nítorí ìjọba ò fẹ́ kó máa kàn ká tó bá ṣe àyẹ̀wò lassa fún wọn kò ń ṣe owó nítorí àyẹ̀wò ẹ̀ kò ń ṣe nǹkan tí wọ́n kàn ṣe ká ẹ lè rí àyẹ̀wò lassa ṣe ní gbogbo àwọn tó ń ṣe iṣẹ́ àyẹ̀wò lab kéréje ó ní ibi tó ti lè ṣe lẹ́kọ̀ọ́ mi ò rò bójú bíi 2 bí 3 lọ tó ń ṣe ní gbogbo Èkó ní gbogbo Èkó nítorí kòkòrò yẹn agbára ẹ̀ ó pọ̀ gan so kò ń ṣe gbogbo èèyàn ló lè mọ láti lè ṣe àyẹ̀wò yẹn ní ọ̀nà tó jẹ́ pé kò ní fa jàǹbá mọ́ ẹni tó ń ṣe test yẹn gan pàápàá so àwọn láàbù tó ìjọba tó ga jùlọ ni wọ́n ti lè ṣe bí irú mainland hospital ní IDH Yaba àti LUTH àwọn bíi méjì tí ìjọba fún ní agbára láti lè ṣe àyẹ̀wò lassa yẹn so tí wọ́n bá rí pé ẹni yẹn wọ́n ń rò tàbí lassa ló ṣe kán tètè rán ẹni yẹn lọ sí ilé ìwòsàn ìjọba
tó wà ní Yaba àbí Lut àbí Lasut àwọn bíi mẹ́ta tí wọ́n ti lè tọ́jú ẹni tó bá ní àrùn lassa dáadáa lọ́nà tó jẹ́ pé kò ní kó bá aráàlú kò ní kó bá àwọn oníṣẹ́ tó ń ṣe ìtọ́jú wọn. Ó dà pé ẹ ti dáhùn ti pé nílé ìwòsàn tìjọba ọ̀fẹ́ ni ní ti àrùn ibà lassa àyẹ̀wò ẹ̀ pé ọ̀fẹ́ ni ẹ sì ní kò ju bíbí mẹ́ta lọ ní ìpínlẹ̀ Èkó. Ẹ jẹ́ ká wò báyìí gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ìròyìn tó ń jáde báyìí wọ́n ní bí ìpínlẹ̀ 27 ló ti ní àkọsílẹ̀ kínní wọ́n wá tẹnumọ́ lọ́kùnkúndùn pé ìpínlẹ̀ 3 ìyẹn Bauchi, Edo àti Ondo State wípé ó gbòjì kan bẹ̀. Ǹjẹ́ ewu wà lóko ló ń gẹ́ fún wa ní àwa ìpínlẹ̀ tí kò tíì dé tí wọ́n pé ètò bá lóko ló ń gẹ́ àwọn ìfura wo àwọn ìgbésẹ̀ ló yẹ ká gbé láti dẹ́kun ẹ̀ sì tí dáhùn bóyá abẹ́rẹ́ àjẹsára wà fún. ìyẹn gangan ni kókó ọ̀rọ̀ yìí. Tí sọ bóyá abẹ́rẹ́ àjẹsára wà fún. kò tí ì sí abẹ́rẹ́ àjẹsára fún ibà lassa. Ó yẹ tẹ̀síwájú. ṣùgbọ́n nítorí kò sí ibi púpọ̀ tá a ti lè ṣe ìtọ́jú ẹ̀ ní gbogbo Nàìjíríà bọ̀ ṣùgbọ́n ó ní bá a ṣe lè dẹ́kun ẹ̀. Ẹ mọ̀ pé mo ní pé èkúté oko ni àwọn tó ń ṣiṣẹ́ ọ̀gbìn àwọn tó ń pa ẹran ìgbẹ́ kí wọ́n ṣọ́ra kán rí i pé kò ń ṣe gbogbo ẹran ìgbẹ́ ló dáa fún jíjẹ ìyẹn ní. Nọ́mbà 2 tó bá tiẹ̀ wá ṣe níbi kan get ẹran ìgbẹ́ kí wọ́n yan dáadáa kán ṣe dáadáa ṣùgbọ́n nǹkan tó dáa jù bẹ́ẹ̀ ni pé kán yẹra fún èkúté ìgbẹ́ ìyẹn ní. Èkejì ni pé tí wọ́n bá ń ṣe nǹkan ọ̀gbìn wọn bí wọ́n yan gàrí wọ́n sá pákí àwọn ibi tó ti wọ́pọ̀ jù nìyẹn ni pé kí wọ́n má tẹ̀ sórí ilẹ̀ kí wọ́n kan pẹpẹ tó bá kan pẹpẹ tó ga sókè tó wá sa sórí ẹ̀ ìyẹn máa jẹ́ kò ní jẹ́ kí àwọn èkúté oko lè débẹ̀ tí wọ́n bá ń ṣe. Ìkejì ìkẹta àwa tá a wà nílé tá a ní nǹkan oúnjẹ nílé ká a ṣọ́ra tá a bá ti ra nǹkan oúnjẹ ká a máa fi sínú ike tó lọ́mọ rí tá a bá ti ra nǹkan nínú àpò ká a dà kúrò ńbẹ̀ ká a dà sínú ike tó lọ́mọ rí ìyẹn ò ní lè jẹ́ kí èkúté oko òlù tó bá fún àwọn tó ń gbé ní ìgbẹ́ yẹn kí wọ́n ṣe kí ni kán lè gun orí oúnjẹ tá à ń jẹ. Ìkẹrin ni pé tá a bá ń tọ́jú aláìsàn ká gbé wọn lọ sí ilé ìwòsàn kán lè tètè wo bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ kán lè tètè ká má bu ẹnìkan mọ́lé ká kàn máa tọ́jú ẹ̀. Tá a bá ti ṣe àwọn nǹkan wọ̀nyí ààbò tó péye tó máa dẹ́kun ká má kó ibà lassa yìí á lè ṣe kí ni á pójú wọn láti ṣe kí ni láti dáàbò bò wá. Àwọn nǹkan tí àwọn aráàlú láti mú lókùnkúndùn nìyí. Nítorí ó dá ká ṣe ìdẹ́kun kan ju ká bẹ̀rẹ̀ sí ká máa ṣètọ́jú ẹ̀ lọ. Ìfura wọn ní òun ní oògùn àgbà. Bẹ́ẹ̀ni ṣe ẹ ti ń gbà wá mọ̀ràn báyìí pé káyé mu gàrí mọ́ nǹkan tá a bá fẹ́ jẹ kárí pa gbé kaná torí àmọ́ bí wọ́n ṣe yan gàrí ká má mu gàrí mọ́. Ó bẹ́tà ká gbé kaná. Ká má mu gàrí mọ́ là ń sọ báyìí sí torí àmọ́ bí wọ́n ṣe yan àmọ́ bí tán gbé kà nígbà tí wọ́n yan. Ó dáa náà ẹ jẹ́ ká wò báyìí ká fẹ́ lè ka ńlẹ̀ yàtọ̀ sọ̀rọ̀ gàrí ṣé mọ̀ pé àwọn oúnjẹ alágolo àwọn ẹlẹ́rìndòdò wa náà ṣé ewu wà lórí ẹ̀ náà lè débẹ̀ débi pé kí wọ́n lọ tọ̀ sí àbí kí wọ́n yàgbẹ́ sí àbí nǹkan kan. Àwọn oúnjẹ alágolo yẹn ti ní wọ́n ti dé pa. So bí èkúté tó wà ní àárín ilé kọ́ lè èkúté tá à ń sọ yìí èkúté oko ni. So àfi àwọn tó bá ń gbé lẹ́bàá oko ni ìyẹn máa jẹ́ problem. Ṣùgbọ́n tó bá jẹ́ àwọn nǹkan tó ṣe sínú páànù yẹn ni wọ́n ti dé pa kò sí bí
òyìtọ̀ àbí kí ni wọ́n ṣe lè wọnú ẹ̀. mo ṣe lè wọnú ẹ̀. ẹ ṣé púpọ̀ a máa rí yín bá. ẹ ṣé o. ó dàbọ̀ sà. so ẹ̀yin ará lé ìmọ̀ràn náà ti gbà wá gẹ́gẹ́ bí etí erin yìí lórí ọ̀rọ̀ kí ni àrùn àìsàn ibà lassa. wọ́n ti sọ ibi tí wọ́n ti ń kó wọ́n lè ti ṣàlàyé bó ṣe lè ṣètọ́jú ẹ̀ wọ́n tún wá sọ fún wa pé ibi tó ti lè ṣe àyẹ̀wò ẹ̀ wọ́n tẹ̀síwájú láti wá kì wá nílọ̀ nípa oúnjẹ wa pàápàá jùlọ àwọn tó jẹ́ pé a fẹ́ràn gàrí mímu wọ́n là mọ̀ bí wọ́n ṣe yan gàrí o pé ìbá dára ká yẹra fún un tó ìyẹn pé mo gbádùn omi gàrí ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí tó dà ní ìrìnjù báyìí lọ lórí ètò Ká Sálàyé lónìí ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí láṣẹ Elédùmarè àrùn ò ní fi àgọ́ ara ẹnì kankan wa kò ní fi ṣe bùgbé kò ní fi ṣe lé káwọn náà wá yẹra ká rí dájú pé àtọ́jú ara wa àti mójútó ara wa àti ẹni tó tí kò ń ṣe ní dókítà òyìnbó tí ò ń ṣe oníṣègùn àtẹni tó jẹ́ aláìsàn àbẹ́ni tó yẹ pé wà ní abarapá kó tó di pa kó àìsàn ní gbogbo pátápátá ó yẹ ká máa ṣe ìtọ́jú ara wa ká sì máa ṣe àyẹ̀wò ara wa ńgbà tá a bá rí i pé ó fẹ́ máa ṣe ní bíi malaria kẹ́ni kì í ṣe gbọ́ malaria náà kì í ṣe gbọ́ fever malaria ní fever wọ́n ti sọ àwọn ìpele ibi tí a ti lè kó wọ́n dẹ̀ ti ṣàlàyé fún wa pé tó bá ti di pé ojú ń wú ó dàbí pé tó ti fẹ́ mẹ́mí lọ òun ni láṣẹ Ọlọ́run Elédùmarè àìsàn kò ní gba ẹ̀mí ẹnikẹ́ni àní kú ní rèwerèwe ẹni tó máa kú á má dògbò á dàgbà ní ti àṣẹ Ọlọ́run gẹ́gẹ́ bí Ọlọ́run ti sọ ó ní tó kéré jù pátápátá tá a lè lò ní 120 years ṣùgbọ́n àwọn kan ní 70 years náà ti tó 120 kò sí tó burú ń bẹ̀. mi Adejoke pẹ̀lú ìkejì mi là ń dágbére lórí ètò lónìí títí ọjọ́ mìíràn tó tún máa bá wa pàdé tá a máa tún ṣe àgbéyẹ̀wò ohun tí ó tún yẹ kí àfitó ẹ̀yin ara létí ká jíròrò lórí ẹ̀ ká sì ṣàlàyé ó dìgbà kan náà. Ká ṣàlàyé, ká ṣàlàyé fún wọn. Ká ṣàlàyé, ká ṣàlàyé fún wọn. àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu atẹnumọ́ràn kì í jóná o ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò kan ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare Ká Sálàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn fún àlàyé ẹ kàn sí wa lórí Ká Sálàyé àlàyé ní bàbá ọ̀rọ̀.